Mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa. Káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn àti òwe Yorùbá, ibi tí a ti ń sọ ìtàn Yorùbá ní ṣókí tá a sì ń pa òwe bí Ọlọ́run bá ti gbà wá láàyè. Ìbéèrè kan ni arákùnrin kan láti òkè òkun ló ta sí orí ẹ̀rọ alátagbà mi. Mo sọ fún wa 07036266958. Ẹ lè send text message, WhatsApp message, Messenger, Instagram, YouTube, àárí. Ìbéèrè tí arákùnrin yìí fi ránṣẹ́ ni wípé ṣé lóòótọ́ ni pé ní ilẹ̀ Yorùbá bí ọba bá kú wọ́n á máa sin ènìyàn mọ́ ọba ní àtijọ́ àti títí di ìsìn yìí? Ìbéèrè ńlá ni, ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú wípé kìí ṣe gbogbo ìgbà, kìí sì ṣe gbogbo ibi, kìí ṣe gbogbo ibi. Èyí tó hàn tó dájú òun ni Ọ̀yọ́ Aláàfin. À ń pe olóyè kan ní Olókùn Ẹṣin, abọ́bakú lolókùn ẹṣin. Ìgbàgbọ́ Yorùbá ni wípé ikú kìí ṣe òpin fún ẹ̀dá. Mo ti sọ nínú ọ̀kan nínú àwọn ẹ́písòdù wa. Nígbà tí èèyàn bá kú, ó ń lọ sí ìrìn àjò ni. Nínú ìrìn àjò yìí, oríṣiríṣi nǹkan ló máa bá pàdé. Irú ẹni tó kú níbí, irú ẹni tó jẹ́ níbí nígbà tó ṣaláìsí, Yorùbá kìí sábà lo ọ̀rọ̀ kú. Ṣe aláìsí òun ni Yorùbá máa ń lò, pàápàá jùlọ tí ẹni bẹ́ẹ̀ kì bá ti ṣe ọmọdé tó jẹ́ àgbàlagbà ni wọ́n á ní ó jẹ́ aláìsí. Tó bá jẹ́ ọba, a kìí sọ pé ọba kú. Ohun méjì la máa ń sọ: ọba wàjà tàbí ó darapọ̀ mọ́ àwọn bàbá ńlá rẹ̀. Àwùjọ Yorùbá ipa mẹ́ta ló pín sí, mo ti sọ nínú ọ̀kan nínú àwọn ẹ́písòdù wa. Èkíní ni àwọn tó ti wá tí wọ́n ti lọ, the ancestors. Èkejì ni àwa tá a wà ń bẹ̀, tá a wà lónìí, tá a nírètí pé ó pẹ́ ni ó yá ni á darapọ̀ mọ́ àwọn tó ti lọ. Ẹ̀kẹta ni àwọn ọmọ tí a ò tíì bí, tó jẹ́ pé àwọn náà ń bọ̀ wá gba ààyè wa, ipò wa nígbà tó bá yá. Tí ọba bá wàjà ní Ọ̀yọ́, ìgbàgbọ́ Yorùbá ni pé ọba ń lọ sí ìrìn àjò kan. Ọba ní orílẹ̀ ayé, ṣẹ́rí nígbà tí ọlá Ọ̀yọ́ ń jẹ́ ọlá Ọ̀yọ́, tí Aláàfin bá ń bọ̀ níbì kan tàbí tó ń lọ síbì kan, Olúwa o, kìí sì ṣaláàfin nìkan, ìrọ́kẹ̀kẹ̀ á máa pọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọba ìṣẹ̀ǹbáyé. Tá bá gbọ́ nínú ìtàn àwọn Ìmọ̀ká tá à ń pè ní Ọ̀fà ní ìsìn, wọ́n ní níjọ́ tí Ọlọ́fà ń lọ sí ààfin Ọ̀yọ́, Alukótó Ọlọ́fà, Alúbẹ̀m̀bẹ̀ Ọlọ́fà ẹgbẹ̀rìndínlógún. A rí wípé àwọn ọba yìí ọlá pọ̀ nígbà náà. Tó bá wá di pé irú ọba bẹ́ẹ̀ wá wàjà, ṣé n tá a wá rò ní pé kó sì máa lọ nígbà tá a gbà yìí pé ìrìn àjò ló ń lọ láti òde ayé, láti ìsàlú ayé sí ìsàlú ọ̀run. Ní kété tí Aláàfin bá wàjà, Olókùn Ẹṣin náà wọ aṣọ tó dára, á yí gbogbo ìlú ká, a máa jó, wọ́n máa kì í, inú ọ̀káre, ó ń sin bàbá lọ ọ̀run. Nígbà tílẹ̀ ó bá fi kú tú, á gbọ́ ikú Olókùn Ẹṣin. Lóòótọ́ ni. Ṣùgbọ́n nínú ìbéèrè tẹ́ béèrè, ẹ sọ wípé láwọn ìlú bí Ilé Ifẹ̀, kò sí ẹ̀rí ìdánilójú wípé tí Ọọ̀ni bá kú tàbí tí Ọọ̀ni bá wàjà, mo tọrọ àforíjì pé ẹnìkan wà tí a wà fi tẹ́lẹ̀ ibi tí a sin, ibi tí Ọọ̀nìrìṣà ó gbà kúrò ní ayé, èyí ni ní inú ibojì. Kò sí àrídájú.
n tó ṣẹlẹ̀ ní wípé ní àkókò ìgbà náà ẹni tí ó tiẹ̀ wọ ìlú Ilé-Ifẹ̀ bó tiẹ̀ fẹ́ wọ ìlú Ilé-Ifẹ̀ kì í ṣèlú tí èèyàn ń kù gìrì wọ̀. Alákòókò ìgbà náà o ẹ mọ́ gbàgbé ẹnìkan kì í rí Ọọ̀ni o. Ó rò pé 1903 bí nǹkan ni Ọọ̀ni àkọ́kọ́ tó jáde, ìyẹn ni Ọọ̀ni Adélékàn Olúbùṣe, bàbá ńlá bàbá wa àná, ìyẹn Ọbọ̀kùn Adéṣíjú Adé Olúbùṣe kejì ẹ̀rí ogún èmi ti kiri mọ́ kiri mọ́lẹ̀ kó jọba láyé kó jọba lọ́run o. Ẹnìkan kì í dédé kò gìrì wọ Ifẹ̀. Sẹ́ni tó ò rí lójú ayé ẹ̀ ẹ̀ń ló wà mọ bí wọ́n ṣe sín nígbà tó wàjà. Bí wọ́n bá tiẹ̀ sin bí Ọọ̀ni bá wàjà títí di àkókò tí à ń wí yìí, mi ò tí ì rí ọ̀jọ̀gbọ́n tàbí ọ̀mọ̀wé kan tó tí ì kọ ìwé lórí bí wọ́n ti ń ṣe ìdágbére fún bàbá, torí pé Ọọ̀ni kì í kú, Ọọ̀ni máa ń darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Mi ò tí ì rí, mi ò sì tí ì gbọ́, mi ò sì tí ì mọ̀, nítorí pé àwọn tí wọ́n jẹ́ àwòrán tí wọ́n mọ̀ nípa ètò yìí bẹ́ẹ̀ bá bí wọ́n bàbá wọn ò ní sọ fún ẹ wádìí. Ṣùgbọ́n èyí tí mo mọ̀ òun ni ti Ọ̀yọ́ Aláàfin, pé olókun ẹ̀sìn wà tá à ń pè ní Abọ́bakú, òun lólókun ẹ̀sìn. Ipò ńlá sì ni, ipò iyì ni, ipò ẹ̀yẹ ni. Ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó dé, tí ọ̀làjú dé, ó ti kásẹ̀ gbogbo eléyìí ńlẹ̀. Mi ò rò pé kí n sọ pé mi ò rò pé àṣà yìí ṣì wà, kò sí ohun tó jọ bẹ́ẹ̀ mọ́. Ẹ ṣé púpọ̀, Olúwa ràn yín lọ́wọ́.